أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يبتي أن كوكاوا لا يبتي أن كوكاوا وانا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم tó bá yóò bá nàbí ń bẹ̀ yẹn tí n bá gbọ́ bí ọ̀ ní wọ ọmọ rẹ̀ nù dààmú. sallallahu alayhi wa sallam. tó bá yóò bọ́ ẹ̀ tó bá gun sánmà lọ ọ̀ ní jẹ́yà ìmọ̀dí. sallallahu alayhi wa sallam. ẹni bá dìde wí lẹ́ẹ̀kan náà kò ní dẹni agbégbìn. sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ àjòkó dáadáa. sàdálà. àbíkọ́ kúmúláhù. bójú agbó ti rí tí èèyàn bá fẹ́ nà tán yóò jẹ̀bi gbogbo ẹni tó ti lo àsìkò látàárọ̀ ẹ̀bi wọn wà gbélé ní orí. mo fi bí gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ látàárọ̀ tó yá sí pé gbogbo wọn náà ni wọ́n ń kàn máa sí àràfin kan tó lọ́mọ lórí. àràfin tó lọ́mọ lórí yẹn náà ni gbogbo wa ń kàn máa sí. ẹni bá ṣagídí tí ò bá kàn máa sí ọ̀rọ̀ rẹ̀ máa wọ́. bàbá yìí náà ni mo fi kí gbogbo àwọn àgbàlagbà tí àwa ń jókòó. Imam Abdul Waheed ẹ̀yin àyímà Imam kún fàyà kún ẹ jọ̀ọ́ sẹ́rí Imam kún fàyà kún Chief General ẹ jókòó Imam Abdul Waheed bàbá Arisekola àrọ́yì ẹ jẹ́ kí n máa rí Arisekola lọ́ọ̀kan lọ́rọ̀ lójúlójú lèyàn máa wo ọlọ́rọ̀ ẹ̀ ni Maulana Al-Mukhtar adamallahu hayatahu afáwa àgbà Arisekola wọ́n ní kémi bá wọn dúpẹ́ lọ́wọ́ yín. Allah masha Allah. àyè bẹ́ẹ̀ kọ́ ni ọpẹ́ yẹn ò wá ní gùn púpọ̀ torí pé Imam Ahmad Ambali ó ti fi gbólóhùn mẹ́ta kan ó fi kí yín nígbà tó fẹ́ kí Imam Shafi'i ó ní huwa kashamsi fil anami ó lè dà gẹ́gẹ́ bí oòrùn tó já sí pé òun náà ni gbogbo ayé fi ń rí náà ó ní huwa kasiha fi jasadil marid ó ní bàbá wa àgbà Al-huda yìí ẹ dà gẹ́gẹ́ bí àlàáfíà fún gbogbo ẹni tí àìsàn ń ṣe ó wá ní huwa ma usọ́ọ̀fì ibẹ̀ gẹ́gẹ́ ni màá ti gbé ọ̀rọ̀ yẹn lẹ̀ lódìdí wípé ẹ̀yin lodò tó mọ́ tó já sí wípé gbogbo koríko tó wù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n tutù sáàdù Yorùbá ní koríko tó bá wù sẹ́gbẹ̀ẹ́ odò tó wá gbẹ sódò ló sórí ibú ni àbí kókó ló sórí ibú odò ló lórí ibú ẹ wo àwọn ńláńlá tẹ kó sábẹ́ tí wọ́n ń tẹ̀lé yín ní mòrídì wọ́n ju ìyáláyà àmùdírù mi lọ. Allahu Akbar. àrò gbọ́rọ̀ ni. kò wá kúmúlá. ntẹ́lómi ṣe tó fi dèrò kirikiri òun lọ́lọ́wọ́ bá ń ṣe fún àwọn tí wọ́n ń tẹ̀lé yín pẹ̀lú salamu salam. Allahu Akbar. mọ́kàlẹ́ lomi fẹ́ lọ làlámọ̀rí rẹ̀ dàrú ó kàn bára rẹ̀ níbi tí ó lè dágbére fáwọn èèyàn kó ń lọ ni. mọ́tò lẹ́ lomi fẹ́ gùn ló padà dẹni tí wọ́n fi kẹ̀kẹ́ tì káàkiri tí ò lẹ́sẹ̀ méjèèjì mọ́. owó lẹ́ lomi fẹ́ ná ló padà dẹni tí a sì pé la yamutu fiha wala yahya. ẹ̀yin wá gbé àwọn òkè ńláńlá Maulana Sheikh Adam Abdullahi Ilori. Allahu bi rahmatihi àmín. àáfàá kan ní igi ò lè wù lábẹ́ igi Sheikh Adam wa ní igi lè wù lábẹ́ igi abẹ́ẹ̀kọ́ ni bàbá wa Imam Al-Ghazali afáàgbà ni ó ní igi ò lè wù lábẹ́ igi ibi tára bàbá fìdí gbalẹ̀ sí yóò jókòó gbogbo igi kéékèèké ó sá Sheikh Adam wa ni rárá kò rí bẹ́ẹ̀ igi máa wù lábẹ́ igi tó bá jábí a máa dandan ni kó gbà fún àwọn igi kéékèèké kí wọ́n ráyè wù lábẹ́ rẹ̀. bàbá wa àgbà Al-huda Ọlọ́run ti ṣe yín lógo. Imam Arisekola tẹ́ ẹ bá ń sọ fún gbogbo ayé pé ká bá yín dúpẹ́ fún bàbá a lè bá yín dúpẹ́
Ọlọ́run ní kẹ́ ẹ bẹ̀ kó bá yín dúpẹ́ fún bàbá. Allahu Akbar. Bàbá Imam Ghazali ti wá sọ̀rọ̀ yìí pé ká bẹ̀ lọ́hùn ṣe rí àyè méjì lèyìn gbọ́dọ̀ ti ṣubú o. Àwọn èèyàn kan máa ń fi ilé àfáà kún ni tí èèyàn bá ṣubú nílé àfáà tó bá jáde látara àwọn òbí tó dáa táwọn òbí rẹ̀ bá ṣiṣẹ́ tán bá ṣiṣẹ́ àfáà rẹ̀ kọ́ ní ó gbé fẹ́ ìdọ̀ fún ẹ. Haidi má àwọn òbí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan òun ni ó sọ ọ́ dolórí ire. Àfáà kàdà gẹ́gẹ́ bí developer ni ọba ti develop ilé tán tí wọ́n bá ti san owó fún ẹ máa lọ. Kò sí àyè fún developer kan tó develop ilé tó ti wá gba owó pé kó tún máa sọ fún onílé pé ẹ tún máa mówó mi wá. Onílé ni ó kàn máa wò ó pé materials tó ló dáa ó yẹ kó tún jèrè sí. Àmọ́ bí tó bíyàn tí wọ́n bá ra ọjà ìdùnnú kalẹ̀ fún yàn kódà bọ́mà yẹn ò bá da Ọlọ́run ànímì ní wo bẹ́ẹ̀ ó ní ọ̀rọ̀ tí baba Sheikh Daoud Alfanla sọ tí àwọn èèyàn tó rí wọn ò pé tí wọ́n sì gbọ́. Allahu Akbar. Òun náà ń pè ní mahbub Maulana Sheikh Alhaji Ahmed Al-Mukhtar. Adamallahu Mo fẹ́ nọ̀rọ̀ sọ pé ṣéwù Shehu. ẹ̀yin ni omi ever water tó yá sí pé yẹn ò gbọdọ̀ fi tàǹbà torí rẹ̀ ò bá dàrú. Sọ pé torí èèyàn ò bá dàrú ò gbọdọ̀ lọ́mọ fún mi yíyàgbẹ́. Àwọn èèyàn ń mú yàn ń wéré àbí bẹ́ẹ̀ kọ́. Wallahi wallahi. Ẹ ṣe ẹ́ àbí bómi gan bí ò bá sómi gan ọ̀ wá tíṣú pépà ni. Àbí ṣùkú àgbàdo. Tó bá yí di pé bọ̀dá ń fi ever water tàǹbà wọ́n gbé dárò. Ẹ kọjá ẹni téèyàn gbọdọ̀ rí fín. Ìjánu ẹṣin ò sì ní gba ẹnu ehoro láíláí. Wallahi. Ìjánu ẹṣin bàbá kò ní gba ẹnu ehoro kódà kẹ fọ́ọ̀sì ya ẹnu ẹ̀. Káṣírí ẹ̀dọ́ sì tó tú ìyádúrà jàmọ̀ ló ti kú dànù. Maulana mo fọlọ́n fi yín lọ́kàn balẹ̀. Sẹ́rìmẹ́dàn sọ́mọ sẹ́rìmẹ́dàn bí ó ti máa lọ títí láéláé ni. Má pa ìlà má pa ìlà o Sàtìyà dákun má pa ìlà Àlìmọ́kútàrú má pa ìlà. Onílù ẹlù mi ta kékeré ẹlù mi ta kékeré ẹ má dùn sùn lé ẹ dákun ẹlù mi ti yọra bá díà àwọn náà ti kú àwọn ní fújì ní ìlú sùn lé ẹlù mi ta kékeré má pa ìlà Sádù má pa ìlà o Sàtìyà dákun má pa ìlà Àlìmọ́kútàrú má pa ìlà. Bàbá tẹ bá ti ń lọ London ẹ mú nílùú ìdání kó lọ lù fún ọba tó ẹsẹ̀ jẹ Ọlọ́run tó ní káyé ba tiwa sáfèjì jẹ pẹ̀lú sex tape ẹ wá wo ntọ́nà padà wá ṣe fún gbogbo ẹni bá fẹnu gún yín tó bá fẹnu kún yín ẹ̀yin ò máa dán sí ni bàbá àbọ̀ rí ti tiwa sáfèjì ni ọgbà yín tẹ bú níjọ́ kínní àná jẹ́ bóni kálù padà ń ṣàdúrà fún Sádù bẹ́yìn ò bá gbanú ẹ̀rọ fọkọjá ayé rẹ̀ ò lè dán bí góòdù bá jáde níbi tó dọ̀tí kò ní di tí wọ́n ń gbé sọ́rùn. Mo fi bàbá mi àgbà Al-Mukhtar bàbá ẹ ní ìwọ lórí wa àjọ jókòó ni bàbá àgbàdo mọ̀ ti sọ pé bí ẹ̀pọ̀n bá tọ́ ẹ̀pọ̀n ìkan àmọ́ yìí ju kan lọ wọ́n sì ní kó ní kálukú máa jẹ́ pọn bàbá rẹ̀ ọmọ àsùnpá ní òkọ̀kọ̀ yó bàbá mo kí yín mo júbà yín dáadáa bàbá Imam Ghazali ọlọ́run wàlá bàbá wa Al-Gamawi ẹ̀ ní ma padà sí ibú ẹ̀ ní ìwọ lórí wa bàbá zunu rẹ̀ yìí ẹ̀ ní ma padà sí ibú bàbá àgbà alákànbí bàbá àgbà dùnmọ̀ ẹ̀ ní ma padà sí ibú kárí gbogbo ẹ̀yin àgbàlagbà bàbá àgbà Kéwúyẹmí Ajíbọ́lá ń sọ̀rọ̀ Azakiru ẹ ní ma padà sí ibú ala Muhammad Rasulullah Sheikh Ishaq ẹ ní ma padà sí ibú Maulana Sheikh Musa ẹ ní ma padà sí ibú bàbá àgbà Ọláwùmí kò ní bàjẹ́ ọlá Muhammad Rasulullah. Bàbá Otedola Alminteeq ẹ jọ̀ọ́ gbogbo àwọn tá a sẹ́ndì owó ìgbórúkọ ọmọ
tá a gba àkáǹtì owó tí wọlé o anakumula àti rí owó bàbá wa Al-huda